Ìjọba ìpínlẹ̀ Èkó ti dá ẹgbẹ́ Onimọto Nurtw padà fún MC Oluọmọ. Inú ìdùnnú àti ayọ̀ ní gbogbo ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ Èkó wà báyìí látàrí bí ìjọba ìpínlẹ̀ náà ṣe kéde ìdápadà ẹgbẹ́ National Union of Road Transport Workers Nurtw tó sì tú ẹgbẹ́ tó ń ṣàkóso àjọ náà tí wọ́n ń pè ní Parks and Garages Committee ká pátápátá. Ẹnjiníà Abdulhafiz Toríọlá tí í ṣe ọ̀gá àgbà ẹ̀ka tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ náà ló ṣíṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún lásìkò táwọn ìgbìmọ̀ ẹgbẹ́ náà lọ ṣe àbẹ̀wò sí lọ́fíìsì rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé ìdápadà ẹgbẹ́ náà wáyé látàrí àsọyé láàrin ìgbìmọ̀ àgbà àti ẹ̀ka Nurtw ti ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ náà ló tún dá alága ẹgbẹ́ náà Alhaji Musiliu Akinsanya tí gbogbo èèyàn mọ̀ sí MC Oluọmọ padà kó máa bá ìṣàkóso ẹgbẹ́ náà lọ. Toríọlá sọ báyìí pé a dá ẹgbẹ́ yìí padà lẹ́yìn tí ẹ̀ka ti ìpínlẹ̀ yìí ti gbà láti wà lálàáfíà pẹ̀lú ẹ̀ka ìgbìmọ̀ àgbà pátápátá lẹ́yìn tí a ti dá wọn dúró láti bí ọdún kan sẹ́yìn báyìí, àti wípé ìjọba náà ti ṣe gbogbo nǹkan tó yẹ láti ṣe kí nǹkan lè máa lọ bó ti tọ́ àti bó ti yẹ nínú ẹgbẹ́ náà. Bákan náà la tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ikọ̀ park management tí wọ́n dúró ṣinṣin lásìkò tí ìjọba fi dá Nurtw dúró. Nínú ọ̀rọ̀ ìdúpẹ́ tiẹ̀, alága gbogbogbò ẹgbẹ́ náà tẹ́lẹ̀ Alhaji Nurtw Yasin dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó fún àtúnṣe àti ìdápadà ẹgbẹ́ náà. Ó sì tún ṣèlérí pé ẹgbẹ́ yìí yóò máa tẹ̀síwájú láti pa òfin ìjọba mọ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ náà ní gbogbo ìgbà. Alága ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò tí wọ́n dá padà MC Oluọmọ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó àtàwọn olóyè láti olú ilé ẹgbẹ́ náà. Ó sì fi dá ìjọba lójú pé ìfọwọ́sowọ́pọ̀ tó lọ́rìn yóò máa wà láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn síjọba. Lára àwọn tí wọ́n péjú síbi àbẹ̀wò náà láti olú ilé ẹgbẹ́ wọn ni Comrade Aliyu Isa Ọrẹ, Alhaji Hassan Haruna àti Comrade Káyọ̀dé Adéyanjú. Bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ LASPGIM bíi Alhaji Sulaiman Ọjọ́rá, Comrade Ọláyíwọlá, Comrade Ibrahim Yusuf, Shitu Ganiyu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá wọn péjú síbẹ̀. Tẹ́ ò bá gbàgbé, inú oṣù kẹta ọdún 2022 ni ìjọba gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò National Union of Road Transport Workers Nurtw látàrí bí rúkèrúdò ṣe ń fojoojúmọ́ wáyé nínú ẹgbẹ́ náà. Èyí ló mú kí wọ́n fa ìṣàkóso ẹgbẹ́ yìí lé ìgbìmọ̀ kan tí wọ́n pè ní Lagos State Park Management Authority lọ́wọ́. Ìjọba Èkó ló dá a sílẹ̀ láti máa ṣàkóso gbogbo ohun tí ẹgbẹ́ National ń ṣe, ṣùgbọ́n ní báyìí ìjọba Èkó ti dá ẹgbẹ́ náà padà láti máa bá iṣẹ́ wọn lọ. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.